ẹ̀rí ẹ̀mọ̀ kódà ká mọ gbàṣà bàbá wa lárugẹ ni torí ìṣẹ̀ṣe làgbà Oriki Lawa TV ọmọdé wò àgbà wò ọkùnrin wò ọmọdé ilé wò olúnú wà ṣẹ́ẹ̀dì wò ẹ̀rí gbogbo ẹ̀dá pé jẹ́ káwa nǹkan fi kílé o ẹ mọ̀ pé ìṣẹ̀ṣe dàgbàgbé mi ò já rántí ilé o ọ̀làjú tí wá dé àbáwọn rántí àṣà ẹ mọ̀ bá gbèsè ṣe kẹ́sì rántí àṣà wa. ọdún ẹni fún ọmọ àjọ bí ewé àbọ̀láwọ̀ lẹ́mọ̀ láyé èdè ìjọba ẹ̀yẹ mú kiri ojú ọmọ kan kú lọ́nà èdìbò. Nítorí ẹ̀gbọ́n mi mo ṣe wá bí wọ́n jẹ́ ọmọ Àfọlábí nígboro lọ́sọ̀gbọ̀. Àyíbá mi bọ́ bá délé dákun máa bá ń kí àtọ́jà lóṣogbo. Bá mi àtọ́jà tó lọ bá gbogbo lóṣogbo. Ẹ̀gbọ́n mi jábí mo ní ọ̀kún kalẹ̀ ọkùn lọ́bọ̀ níbẹ̀ ọ̀hún. Mo lọ́wọ́ sáájú máa pè mí ní èmi jẹ́jọ́ owó ọkọ̀ ọmọge ní ìlú mọ̀ tí ń jábọ́ láwọlé. Bá mi mo lọ sí kú délé bàbá rẹ̀ tó lọ. Ọ̀rí bàbá rẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ ọ̀bá yìí láyé wọn. Ọ̀rí ìkúlẹ̀ ilẹ̀ ẹ̀ ń jẹyàn. Ikú tí ó já dágbére ìfẹ́ ní jẹjẹ ní ikú tó máa ń kú ní lọ ọ̀run mọ́kàn dúgbò ògbó wa la kúkú ń bọ̀. Àwọn ẹ̀rí àìmọ́jọ́ kú mi dùn mí. Ìbámọ́jọ́ kú mi àdùn ọ̀la àlèyé mi ò bá sùn sí èkó máa tán ọ̀sáàlà. Òkú ti gbé yẹlé ìdíje wọn òkú dọ̀rẹ́ ìmọ̀jọ́ paradà. Ẹni kú dorí ògbé láyé béèyàn bá kẹ̀sì kò tún lè bá béèyàn bá tọpasẹ̀ àárín jìnnà. Ọ̀rí bámọ́jọ́ àkú àkọ́lá ọ̀lẹ́ ò bámọ́jọ́ àrọ̀rùn. Èmi ò bá níṣu méjì máa jẹ kan ẹ̀rí bí bámọ́jọ́ àkú. Èmi ò bá láyà méjì máa kú kan ní oorun ni ìbá bímọ méjì máa sì yá aràn kan lóko. Àwọn ní ìdìrín èèyàn àwọn ọ̀jẹ̀ ọmọ ní gbolúgí wọ́n ní táwọn bá mọ́jọ́ akú àbí táwọn bá mọ́jọ́ àrọ̀rùn àwọn ò bá ṣiṣẹ́ wọn abẹ̀ẹ̀dẹ̀ jẹ́. Mo ní torí kí ni wọ́n ní ṣé wọn ò mọ̀ pẹ́ni tí ó mọ ni aṣòpéré ẹni lágbájá bàbá lámọ́ ní ti lọ òun mọ̀kàn gbogbo wa la kúkú wọ̀. Àbá mi dábùrò bẹ́jẹ̀ bá ń já ọmọ mi kan mọ́ ẹni pẹ̀lú ìbábọ̀ ọ̀run dẹ́dẹ́ ṣé yóò dẹ̀lẹ̀ sẹ́ni ọjọ́ dé láyé. Ọ̀rí ọ̀tá kan ṣe lásán ni ọ̀rí ibi tí bàbá rẹ̀ dé ó débẹ̀ jù bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run ọba ní ẹ̀gbọ́n lè nígbà fún ọ̀tá kan ṣe tí wọ́n lásán ni. Ọ̀rí bí má wá fẹ́ políkì bá ẹ̀ mo lè lóṣogbo lòkì lẹ́ni ìyá ọmọ àsálà. Ọ̀rí bá mi arúgbó lóṣogbo fi wù ní. Ọ̀ṣun bẹ̀ lóṣogbo fi wù ní. Àtọ̀jà bẹ̀ lóṣogbo fi wù ní. Tarúgbó ti mọ̀ jèsì ẹjọ́ lọ́sùn lé mọ́ lóṣogbo. Èsúrú máa ń bà sẹ́yìn ní wọ́n jẹ̀sùn lóṣogbo àkàrà ní wọ́n jẹ̀sùn ní Jẹ̀ṣà. Èsúrú máa ń bà ẹ̀gbọ́n mi lè ló jẹ̀sùn lọ́rọ̀ kí mi bá wá kí ní Oriki ọmọ àsálà ẹ̀yin lọ́ máa ní pẹ́ta àrẹ́pẹ́ta wọ́n gbà ẹ̀gbọ́n mi bá lẹ́nu má pẹ́ta má ṣe gbà lọ́wọ́ mi Oriki ọmọ àsálà kí jẹ́ lájẹ́ sórí. Wọ́n pé Ọ̀ṣun Òṣogbo ni yóò pẹ́ ní ọba ní ìkú. Òrìṣà omi níyà ọ̀pẹ ní ọba ní ìkú. Ajísọ́lá níyà ọ̀pẹ ní ọba ní ìkú. Òrìṣà omi níyà ọ̀pẹ ní ọba ní ìkú. Ẹ̀dá pẹ̀lú àkórè yóò àkórè
mọ́jọ́ mọ́ kéré ọjà délé. Ẹ̀yà kọ́láwọ̀ yọ ọmọ yìí mo tún dé lọ́dún mo jẹ ìjọba ẹ̀kọ́ mi lé ẹ̀yẹ mi sí ẹgbẹ́ mi jẹ ẹ̀jẹ̀ kí n sòwò kí n kéré ọjà délé. Torí mi ti ṣàwọ̀ títí mo délé alákẹ́wò gómìnà pẹ̀lú ọmọ mi. Àìmí ṣàwọ̀ títí mo délé ẹ̀kọ́. Àmọ̀délé ẹ̀kọ́ mo gómìnà pẹ̀lú ọmọ mi. Ẹ̀gbọ́n mi bẹ̀ mo ti mọ̀ pọ́npọ́ olè dùdùdù kó tó mú yá àgbà ìdíbọ́dọ̀ ọlọ́wọ́ abẹ yọ ọlọ́wọ́ lẹ́lẹ̀ tí ló lé. Gbogbo mọ̀ríwo tí bá ń bẹ bẹ́ẹ̀ kó dákun kó bá gbà àmọ̀ ẹ̀dẹ̀. Gbogbo mọ̀ríwo tí bá ń bẹ bẹ́ẹ̀ kó dákun kó bá gbà àmọ̀ ẹ̀dẹ̀. Ìyẹn lọ tẹ́r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 ẹ́
àwọn ọlọ́mọ fìlí láàrin pọ̀ ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìyá kábà èèyàn tó bá rí wọn láìmọ̀ tí ó tó olúwa rẹ̀ ẹ̀yìn ìlú polówó lọ́tún ó kápẹ́ náà lóṣù. ààrẹ ti kíyà ayé akọ́láwọn lé mo kíyà ayé mo kíyà bí èèmọ̀ títáyé ṣe á ojú kúkúrí àwọ̀ rẹ̀ ádá ẹ̀yẹ òkú ìyá ọ̀rọ̀ kan tún náà lè. ẹgbọ́n mi dábìjẹ wá pọ̀ nípa kan kí máa sọ ìbọn bá jí mọ̀ ń gbé afẹ́lẹ́lẹ́lẹ́ ọwọ́ mi ọ̀tún mi ò yé wọn lọ́wọ́ ẹ̀ tòní ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ọwọ́ mi òsì mi ò yé wọn lọ́wọ́ ẹ̀ tòní òṣòlé kọ́mọ́ fọwọ́ ọjà ìlú wọ wọ́n ẹ̀ fọwọ́ ọjà ìlú alákẹ́dùn àjẹ́ ilé kọ́mọ́ fọwọ́ ọjà ìlú wọ wọ́n ẹ̀ fọwọ́ ọjà ìlú alákẹ́dùn torí ojú rẹ̀ là sí wowó ojú rẹ̀ là sí wọjọ́ wọ́n ìbínú ọjọ́ kọ́jọ́ mọ́jọ wọ́n ìbínú òrùn kóòrùn mọ́nà àlàkalẹ̀ òun ní tòṣùwárì ajámọ́ ní gbàgbó ògbógi gbẹ́fọ̀n ajábalẹ̀ ti mú ẹ̀ tí ṣe mọ bíbí ọlọ́fin alára ń dù ajérò ń dù ọ̀rọ̀gún ń dù ọ̀rúnmìlà ń dù wọn la agbọ́ta lára agbọ́ta jérò agbọ́ta ọ̀rọ̀gún èwo ọ̀rúnmìlà ní tòun ní ṣe ẹgbọ́n mi mọ́ pé ilé ayé ti ti ẹni ṣe torí ewékéwé ìgbé ìpínlùgbá ìtàkùkítàkù ìbáfọmọdọ̀pẹ̀ ẹnikẹ́ni ìgbé sídùmí òbíríkìtì àwọ̀ ọ̀sánú ayé ọ̀rọ̀ bí ti kù àwọ̀ ọ̀sánú ọ̀run abákúyàmọ̀ àwọ̀ àgbọ̀n mèrè wọ́n ní wọ́n ti bá kúyàmọ̀ ìdí ìyẹn òṣòlé ìmọ̀ púpọ̀ kú máa pé gìrìgìrì òun lẹ̀sẹ̀ bọ̀ ọjà ìwọ ló sọ̀rọ̀ olúwa rẹ̀ ni àjẹ́ ilé ní pé kọ́kú máa pé gìrìgìrì lẹ̀sẹ̀ bọ̀ ọjà ìwọ ló sọ̀rọ̀ olúwa rẹ̀ ni apá yìí ní síwájú fọ̀nà iná ni ó síwájú ẹ̀yìn òbá bá fọ̀ gàgà débẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀gbọ́n mi ọ̀rí owó tó fún mi ẹ̀ sọ́wọ́ tẹ̀lé mo mọ̀ délédélé ọ̀rí o tó bẹ̀ ojú ẹ̀rẹ̀ kan mi bá ẹbí bọ́ọ̀lù àwọn ọkọ̀ mi sọ́lá ẹ̀rẹ́ ẹgbọ́n mi lọ sí òkú náwó ìbò ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ ìgbàbọ̀ rẹ̀ bẹ̀rù torí ìyá òun bẹ lókè ní wo títà àfàrà. Jamiu ọ̀rí ẹni bá wá pẹ́pọ̀ kú ló máa kú onídàwọ̀ àbímọ mẹ́wàá ikú apá méjì akẹ́ẹ̀ẹ́dọ̀ ni àwọn apá méjì wọn kẹfà wákọ́lé méjì sígbó wákọ́lé méjì sẹ́yìn òdì ìṣọ̀pọ̀ ló ń gbóògùn ní ọpa méjì tó kù lágbára ọ̀rọ̀ ọba ní ẹ̀gbọ́n ìgbàlẹ̀ nígbà ọ̀dọ́ tó ti rẹ̀ pẹ́tọ́ láéláé. Mọ̀ pé làmí ọlọ́run ọba ayé òfẹ́ ní fọ́ọ̀rọ̀ òun àfi orí gbé ní mi làmí ọlọ́run ọba làwọn ọlọ́run ọba ayé òfẹ́ ní fọ́ọ̀rọ̀ òun àfi orí gbé ní mi. ìbọ̀nà kọ́ọ̀nà kún ọ̀nà ṣé wọ̀rọ̀ fọwọ́jà ìbọ̀nà tóró tí mo tọ̀ kí n tó délẹ̀ yìí. ìbá bàbá ìbá èrè ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọn ọmọdé ìbàgbàlagbà. Ìbá kíní kan tó dorí kodò tí ó sún mi ìbá kíní tó dorí kodò tí ó ṣẹ̀jẹ̀. Ẹ̀rí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kọ́ mọ́ wà. Kò sọ̀rọ̀ gbogbo àjà. Ẹ̀gbọ́n mi gbogbo àjà ń kọ́ sí wọ́n bẹ láàlàáfíà. Èèyàn mọ́ fi mi lẹ̀ wó mọ́ fi ọmọ Afọlábí. Báwo ọmọ gbọ́ sẹ́sẹ̀ fáyà ilé ọmọ gbọ́ ìkúlé mọ́ yóò tó ga jù ilé ọmọ gbé ti ń gbé ewúrẹ́ jìyàn. Kò sọ̀rọ̀ gbogbo àyà. Àwọn gbọ́ bí
wọ́n ní àwọn fa bàbà wọ́n ní àwọn bà sí orí wọ́n ní àwọn sóró tí bàbá yìí fi kọ́ ọmọ lójú ogun ẹni òjé bàtà lọ́fà bí ọba kú tó bá dògún ọdún bàbá yìí amẹ́wọ́ lọ bí iṣu ìmọ̀dún ni yóò máa fò lẹ́yìn kéde sọ̀rọ̀ níṣu ìyá ọmọ gbé lára àgbàká ìyá ọmọ gbé lára àgbàká bàbá yìí àwòyàn bíi mọ́kà méjì ọ̀rí ìmọ̀dún ni yóò máa fò lẹ́yìn tí já bí òwe ilé ẹlẹ́yìn lójoojúmọ́ bá lójoojúmọ́ lágbà òye lẹ́yìn ọ̀rí bọ́ bá dé máa ń bá ọmọ bọ̀ lẹ́yìn bí bá ń kéde sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ọmọ ọdún tí bá bẹ ní ibẹ̀ kó má sàbílẹ̀ wọ́n má sanwó bàbá tó bí yín lọ́mọ. ọ̀rí ọmọ ọdún ní ọmọ àbọ̀lẹ́rìn délé sọ̀rọ̀ ní ọmọ ìwé ládọ́gba ilé ọmọ òróró tí bẹ̀rẹ̀ ọ̀nà kẹ̀kẹ́ ìyá ẹlẹ́rìn lóko lágbà oyè ẹlẹ́rìn. Ìṣe bí torí mọ́bìlà ṣe wà ní ẹ̀yìn ṣe bẹ́yìn lẹ́pẹ̀ nílẹ̀ ní kí wá di mọ́bì ọmọ àpọ̀ tàbí kó pọ̀ ọjọ́ déèdì ooo. Ẹ̀yìn láyé ọlọ́rọ̀ tó ní jẹ́ kí mọ́bì bọ́ sọnù lọ́wọ́ wá. Torí ọ̀dẹ tí kẹ̀gùn tí sọ Olódùmarè ara wo ni wọ́n pa èèyàn lájàbò olóòfẹ́ náà bẹ́ẹ̀ni ẹ̀rí inú mi kàkọ́ kó wọ ọba nígbà ní lọ́wọ́ kí n mọ̀ sí àdóńgúdẹ̀rẹ̀ ní alẹ́ ìwọ ọlọ́run ọba la á fi wọ́n fún mi. ààyè dápọ̀ ìsámọ̀ wò ọ̀tá nìyẹn ni ṣébí ọmọ ìyá ni gbogbo yìí pẹ̀lú mọ́bí Àfọlábí ìlàyà alára lónìí jẹ́ kẹ́ bọ́ sọ̀nù lọ́wọ́ ara yín lágbára ọlọ́run ọba ìrọ̀rọ̀ gbogbo mo ní gbogbo jẹ́ kánjú. Ẹ̀rí kí n má kí bàbá mi lọ́jọ́ máa Àfọlábí. Mọ̀ pé níbi tó ti lọ báwọn tán nílé olúfájòrò ọmọ akẹ́láwẹ̀. Àwọn ọlọ́mọ mo tẹ̀kúta oró jìgbìjìgbì ní tó tẹ́ gbogbo ọ̀nà sómi sùúrù láwẹ̀. Ọ̀pọ̀lọ́ àdìbò ti rí pé wọ́n ìjẹun ṣèbí ló ṣe gbogbo àyàkà kánú òkú ọ̀pọ̀ àdìbò para rẹ̀ lébè. Ẹmọ́jà pàdé làwẹ̀ láti ṣe torí ẹ̀rù bàbá wọn ní tọ́ṣẹ́ wọ̀ fábẹ́ wọn lápẹ̀ ìfẹ́ àdínkù ni wọ́n ti láwọn ìjẹkú ọjọ́ bàbá wọn pa fún ọdún tó fálágbé fáfòrò ọ̀yà ọmọ gbọ́dọ̀ ní làwẹ̀ àdínkù ni wọ́n ará àláwẹ̀ ọmọ oṣù kan tí lé kékeré lẹ́nu òjì ọ̀rí àwọn ọmọ òkúta mẹ́ta tí mẹ́lọ́ta ikú ìkọ́kọ́ mi lẹ́sẹ̀ láàárọ̀ ìkọ́kọ́ mi lẹ́sẹ̀ láàbọ̀ ìkọ́ wá ṣe ní pẹ̀lẹ́ ó ní gbàgbó òun rẹ̀ tí mo wá lọ sí ìta mẹ́tọ̀ náà yìí fún onímọ̀wó ní adé lọ ó ní sórí àjọ ìyọ́jẹ́ ìjọba baládé sẹ́sẹ́ fún ó ní sọ́wọ́ ọmọ pàjá dìbò lálù wàhálà àfihàn òkúnlẹ̀ ọmọ àjà tẹ́yẹ̀ adé làwọn ọmọ oṣù kan tí lé kéèké lẹ́nu òdìbò ṣe kọ́lá rẹ̀ pẹ́sà. ẹ̀yẹ tẹ́wọ́ ẹ̀gbà rẹ̀ ilé mọ̀mọ́ dé o ẹ̀tẹ́wọ́ ẹ̀gbà rẹ̀ fún mi àìsàn ní bẹ lọ́nà àfarapamọ́ ẹ̀rù ti báyìí kò ṣe fíìmù láṣẹ ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Orokilawa TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Orokilawa TV lẹ́ẹ̀ máa ti rí o
ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stamp tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó tí òròkì lára tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá bá bẹ́ẹ̀ má kì mí mọ́ tẹ́ bá rí mi ẹ ṣá mi ládàá ẹ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú òdẹ̀ ní bí yín òròkì lára TV ibẹ̀ ló yẹ kẹ́ wà òròkì lára TV lára òròkì lára ẹ má gọra yín ibẹ̀ ni o. Ẹbí dagunro mo ti dé Ọ̀yọ́ fẹ́.